ogun ìdílé ni. And then agbára tó ogun ìdílé ń lò ọmọ ń lò nínú ilé ẹlòmíì ọkọ kẹta ni ó tó nísìnyí, ẹlòmíì ò ní lọ́kọ rárá tí wọ 40-50 ogun ìdílé ni. Ẹlòmíì kò ní láṣeyọrí kankan ṣe, ẹlòmíì á sọ pé láti jọ ti dáyé ohun ọ̀ka 20,000 wọ́n wà ní ayé ogun ìdílé ni o. Kò sẹ́ńtọ́lọ̀ ń dá nídàkúdà, ṣùgbọ́n agbára múnisìn ègún ìdílé bàbá tìyá ẹnìkàfọ́ káńsọ̀ torí ńgbà tó go wa bá sọ̀rọ̀ tá a gbórúkọ bàbá wa ga. Mo kí wa káàbọ̀ sórí ètò yìí, mo kọ́mọdé mo kágbàlagbà, ìkànnì Òjó Awógbèmí Kábíyèsí TV níbẹ̀ la tún wà yìí, ẹ kú dédé àkókò yìí o. Láàkókò yìí ohun tí a tún gbé yẹ̀wò ní wákàtí yìí ó ní ogun ìdílé. Kí ni tí wọ́n pè lógun ìdílé? Àwọn ìdílé wo? Ṣé ìdílé ọkọ àbí ìdílé aya? Ṣé ìdílé gbogbo ẹbí pátápátá ni wọ́n pè lógun ìdílé? Àwọn tó yé àwọn náà ni a máa ń fọ̀rọ̀ lọ̀ torí àǹfààní èèyàn tí ẹ máa ń sábà ń wò wá lórí ìkànnì tiwa tí ẹ wá máa ń bẹ̀ wá wò wípé ẹ jẹ́ n tún lọ sórí ìkànnì yẹn bóyá èyí ti rí àwọn àṣírí kan tí mo tún lè lò fún ìgbésí ayé mi torí ẹ̀ làwa ṣe wà ń bí. Bàbá ẹ kú ọjọ́ méjì. Ẹ ṣé. Ẹ bá ń dá ọkọ yìí fún gbogbo. Orúkọ mi ni Wòlíì Reuben Ayẹ̀kọrẹ láti iléeṣẹ́ ìránṣẹ́ CCC Òkèrapadà Paris tí gbogbo èèyàn máa ń pè ní Select Gospel àtẹ̀dó sí ìlú Ìbàdàn. Níbi tá a bá ti ń bọ̀ àwọ̀ mọ́tò dé Sango Ìbàdàn, láti Sango àwọ̀ mọ́tò dé Àwọ̀tán, láti Àwọ̀tán àgbọ̀kadà pa lọ Select Gospel tó wà ní Adéọ̀sùn Zone 2, Select Gospel tó wà ní Adéọ̀sùn 2. Mo dẹ̀ gbàdúrà pé gbogbo wa pátá lára ayọ̀ tuntun ògo tuntun yóò wọlé tiwa. Àmín. Bàbá, ogun ìdílé kí ni tí wọ́n ń pè bẹ́ẹ̀? Àwọn èèyàn fẹ́ mọ̀ ń parí. Ogun ìdílé jẹ́ ogun tí wọ́n ń dojú tì ni. Ogun ìdílé jẹ́ ogun tí wọ́n ń kẹ́gàn ni. Ogun ìdílé jẹ́ ogun tí wọ́n ń fi ògo àtológo pamọ́. Ogun ìdílé jẹ́ ogun tí wọ́n ń sọ ní síhòòhò tí a yóò máa wò pé ṣé ilé ìráyé wá sá. Ogun ìdílé tí bàbá wà tìyá wà. Nígbà tá a bá ń sọ nípa ogun ìdílé ẹ jẹ́ ká sọ láti bẹ̀rẹ̀. Ó jà Abrahamu kò ní náà ni, Abrahamu ò ní, ó jẹ́ ń tà náà ni. Ọlọ́run wa sọ fún Genesis orí 12 ẹsẹ̀ kìíní pé jáde kúrò ní ilẹ̀ rẹ, kúrò nílé bàbá rẹ, kúrò ní ọ̀dọ̀ àwọn ará rẹ sí ilẹ̀ kan tèmi yóò fi hàn ọ́ torí mi fẹ́ sọ ọ́ orílẹ̀-èdè ńlá. Kí ló fà á tí a fi rí ogun ìdílé nínú ìrìn àjò ayé ẹ̀? Ibi tó wà yẹn ńbẹ̀ lógun ìdílé wà. Àwọn ẹlòmíì ogun ìdílé bàbá ní bá wọn jà, àwọn ẹlòmíì ogun ìdílé ìyá ní bá wọn jà. Ogun ìdílé dẹ̀ rèé ó máa ń tọpinpin ọ̀rọ̀ ayé ẹni torí ó ti màṣírí ayé ẹni kálárò tó màṣírí rẹ̀. Àwọn bàbá wa ní tán sìn kan tó bí bàbá ńlá bàbá wa, and then tán sìn yẹn wọ́n ti bá dá májẹ̀mú tán bá dá ni pé ọmọ ológo inú ilé yìí o n tá à ń sìn nígbà tá à ti mọ Jésù nkìní tá à ń sìn náà ni gbogbo ọmọ ológo inú ilé ọmọ sìn fún àpẹẹrẹ nílé bàbá tèmi. Eégún fẹrẹ bí ẹkùn ni wọ́n máa ń gbé. Eégún yìí obìnrin ò kí ń rí. Àwọn tá a bá jẹ́ ọmọ òkú ọmọ ni a lè ọ̀dà sàn mọ́ sọ bàbá mi ni mo ń gbé. Ògo tí bàbá mi rí lò láyé ni pé kó gbé eégún ká máa sọ pé fẹrẹ bí ẹkùn fẹrẹ bí ẹkùn fẹrẹ bí ẹkùn kí gbogbo ọkùnrin ọmọ wọ́tò lẹ́yìn ògo tó rí lò ní ìṣògo wa nu. Now nínú májẹ̀mú tí wọ́n ti bá ègún ìdílé bàbá mi dá ni pé gbogbo ọmọ ológo náà máa gbé. Ìgbà tí mi wá fáyé mi fún Jésù tí mo gba Jésù tí mo mọ Ọlọ́run tí mo fẹ́ mọ ogun ìdílé wa dìde. Mo dàtún bí ọ̀kan ogun ìdílé o. Èèyàn bọ́ bá dàtún bí tó ń bọ́ lọ́run sí tó bá pa ègún ìdílé run láyé ẹ̀ èèyàn kàn máa ṣe lásán ni o. Wọn á lọ́dọ̀ ọmọ Ọlọ́run ṣùgbọ́n ayé rẹ̀ ò nítumọ̀. Wọn á ní ọ̀rọ̀ ilé lójútá sún lójúsá. Ogun ìdílé yìí iṣẹ́ tó wá ń ṣe ni pé ó máa ń gan ni lọ́dọ̀ olórí ẹni. A ti déwájú olórí ẹni kéèyàn tó débẹ̀. Ogun ìdílé eré tó máa ń sá ni pé òun ó síwájú wa ká má bàa rọ́nà lọ ká má bàa jẹ́yàn. Nígbà tí mo wá bẹ̀rẹ̀ ìrìn àjò tèmi mo wá rí pé gbogbo ẹ̀ lé mo dán mọ́ Ọlọ́run lóòótọ́ mo kàn jẹ́ ṣiṣẹ́ pásọ̀ àṣegun ìdílé ọ̀parun láyé mi. Ohun tí ń gbé mi jà ni pé ogun ìdílé ó ń sọ mí sínú gbèsè. Ẹlòmíì ogun ìdílé lọ sọ di aláìsàn, ẹlòmíì ogun ìdílé lọ fọ́ fà sínú ayé ẹ̀
torí kò sọ ọmọ tán bí kílé káàkiri àgbáyé tán bá ti bí ogun ìdílé ó ti rí ó dàbí wọ́n ṣe bí ibi àti rí ni obìnrin máa ń bí abíbi abí ọmọ àdé ogun ìdílé dẹ̀ rí ó lẹ̀ papọ̀ pẹ̀lú ọmọ ológo ni ó lẹ̀ papọ̀ pẹ̀lú gbogbo èèyàn tó lè jẹ́ èèyàn láyé ni tógun ìdílé bá ń jàyàn èèyàn máa sáré ká lójú kan ni o tógun ìdílé bá ń jàyàn èèyàn ò ní rí nǹkan kan ṣe ní táwọn ẹgbẹ́ èèyàn ṣe ń rọrùn èèyàn máa fagídí ṣe tógun ìdílé bá ń jàyàn ẹ̀tọ́ èèyàn wọ́n máa fi dùn yàn tógun ìdílé bá ń jàyàn èèyàn dẹrú ẹgbẹ́ yóò dẹrú ọ̀rẹ́ yóò dẹrú ọbàkan ogun ìdílé ni o iṣẹ́ tógun ìdílé dẹ̀ máa ń ṣe ni pé ó máa ń rọrùn ó dàbí ẹ̀jẹ̀ ni ó máa ń rọrùn eré tó ó máa ń sá inú àgọ́ ara èèyàn ni ẹlòmíà ní kinní kan rìn nínú ogun ìdílé lọ sọ sínú ayé ọfà wọn máa ń ta ọfà nínú ogun ìdílé because apalẹ̀ wọn run spirit ti bá wọn ṣiṣẹ́ wọn ò parun o ó dìgbà ẹnìkọ̀ọ̀kan bá tó parun ní òtò nísinmi ní òtò rọ́nà lọ lọ́rọ́ rẹ̀ òtò lójútùú and then ntógun ìdílé máa ń ṣe ni pé a máa wẹ̀ ẹ́ díjọ́ tó fẹ́ ráyọ̀ a máa sọ ogun ìdílé yóò jẹ́ lómi ọ̀kọ́lé kò ní jẹ́ ó lè gbé bẹ́ẹ̀ a parí ilé akọ́lé tán pátá òkú kankan kò bẹ́ẹ̀ lọ́túnla wọn ló ogun ìdílé ti sọ pé yẹn ni pé inú ìran wọn ti sọ pé kò gbọdọ̀ gbé ilé tó bá kọ́ because torí pé kò gbàdúrà kó parun kí ni yẹn máa ṣe lórí ẹ̀ ọmọ mi ọmọwé ṣùgbọ́n ẹ̀ kàn sí pé kò lè dáwé kà mọ́ ọmọ mi skul náà ran ogun ìdílé ọ̀dẹ̀ lọ bá skul yọ̀ọ́dẹ̀ ìdàkudà a lọ join tí ọ̀yọ́ join ogun ìdílé fẹ́ sọ di akúrẹ̀tẹ̀ ó fẹ́ sọ́dọ̀ aláàbò ara ṣùgbọ́n àwọn tó gun ìdílé ń bá jà gbogbo wọn pátá wọn ì ṣe bẹ́ẹ̀ mọ̀ pé ogun ìdílé ni eré tó máa ń sá ni pé ta ló ń ṣe mí ta ló ń ṣe mí ta ló ń ṣe mí ogun ìdílé ẹ̀ rí ó rí náà pọ̀ o a ti rí ọjọ́ iwájú ẹ̀ a ti rí nítorí máa dà ogun ìdílé ó ń lọ sẹ̀ láàrin Kéènì àti Ébẹ́lì ogun burúkú yẹn ni níta rí nípa para wọn òkè kí náà para wọn lé lórí ayé because ogun ìdílé ni ogun ìdílé ó jẹ́ kí ẹ̀gbọ́n máa bá àbúrò jà àbúrò ọmọ bẹ́gbọ̀n jà ogun ìdílé kì í jẹ́ kí ẹbí ó tò ogun ìdílé ni ogun ìdílé dẹ̀rẹ̀ kì í jẹ́ kí èèyàn ojú bọ́ sí jùlọ wọn á ní nílé bàbá wọn wọn á ní ta ló ṣe rere rí èmi pé ìgbóná nílé bàbá tèmi because àtìgbà tí àtìgbọ́njú tá a ti rí gbogbo ohun tó ń ṣẹlẹ̀ nílé bàbá wa a rí pé kò sí nǹkan tá a lè tọ́ka sí ṣùgbọ́n mi decide pé olówó mo fẹ́ bọ́ ọ̀dọ̀ wòlíì kan mọ́ lọ wòlíì aláṣọ funfun ni ó ní wòlíì ni mo ń sọ̀rọ̀ wòlíì náà bẹ́ẹ̀ sọ èmi ń sọ̀rọ̀ kí n bọ́ lọ́wọ́ ogun gbèsè kò wá ń sọ̀rọ̀ wòlíì ẹ ti ń jẹ́ gbèsè. ẹ sì ti jẹ́ wòlíì ńgbà náà. mo ti wòlíì wọ́n ní wòlíì tó fẹ́ rí wòlíì. nígbà tí mo ń jẹ gbèsè tó ń sọ wòlíì mo ń ṣiṣẹ́ olú àbọ̀ gbèsè ọjọ́ gbádùn ayé mi àṣogun ìdílé kan ti fara pamọ́ ogun ìdílé yẹn ó wá rán mi sílùú wa bó ṣe rán mi sílùú wa bí mo ṣe dé oṣù yẹn ni mo kọ́kọ́ lé àkọ́kọ́ tógun ìdílé bá ti tán ní ọ̀rọ̀ ayé yẹn mọ́ lójú ilẹ̀kùn ó sì àánú ó dìde. wòlíì tẹ lọ bá yẹn ló ràn yín lọ sí ó ní o ìdílé yín ó ní kẹ́ padà sílé ó rí iná sí mi kí ló ní kẹ́ lọ ṣe. ó ní lọ fi nǹkan abẹ̀mí tọrẹ lè bọ́ mo dẹ̀ lọ. kí ni nǹkan abẹ̀mí tẹ́ ẹ fi tọrẹ àwọn wo lẹ fi tọrẹ fún. ewúrẹ́ àbọ̀sìn ni mo mú lọ ìdílé wa mo lọ fi tọrẹ ewúrẹ́ àbọ̀sìn ni mo sì fi tọrẹ tán ilẹ̀kùn dẹ̀ ṣí ìrànwọ́ dẹ̀ dìde now mo ti yí gbogbo orí òkè o ti mọ̀ pogun ìdílé tó dúró tó farapamọ́ wọ́n ti so mí mọ́lẹ̀. bàbá kámọ́rìn jìnnà nígbà sọ pé ewúrẹ́ àbọ̀sìn ǹjẹ́ kò ní dàbí pé ṣé èèyàn tó máa lo ewúrẹ́ láti yanjú àwọn kankan ní ẹ̀mí. nígbà tá a wà ní ìjọ Deeper Life tí mo wà tẹ́lẹ̀ nǹkan a máa ń rò ní pé abomination ní kẹ́ ẹ fi rú ẹ̀ tọrẹ. ẹ fi tọrẹ títọrẹ ni kì í ṣe fífi rúbọ. ńlọ mo fi tọrẹ ni ó dàbí pé ẹ fi lé tọrẹ ẹ fi mọ́tò tọrẹ òun ni mo fi tọrẹ because okùn yẹn gangan tó wà lọ́rùn rẹ̀ yẹn gangan ni wọ́n fẹ́ lò pé wọ́n so mí mọ́lẹ̀ nílé bàbá wọ́n so mí mọ́lẹ̀ nílùú wa wọ́n so mí mọ́lẹ̀ nídìílé bàbá mi síso mọ́lẹ̀ yẹn okùn yẹn lẹ́ni yẹn rí ẹ lé dédé mọ́kùn lọ́ọ̀bì kan okùn ẹran kẹlẹ́ fẹ́ fi tọrẹ so àwọn àgbàdo sí àwọn aṣọ wa nínú fi tọrẹ mo dẹ̀ fi tọrẹ ilẹ̀kùn dẹ̀ sí fún mi ṣùgbọ́n ogun ìdílé ọ̀nà tí ń gbà operate láyé àwọn kan lọ́ọ́yà kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni o táyé ẹlòmíì ni pé yọ́ọ́ máa rúfin sáyé ń tì èéfín yẹn ò ní jẹ́ orí mú mi kò ní jẹ́ ráyé gbé
ẹlòmíì àìsàn ni ó gbé kọ́ lọ́rùn, ẹlòmíì ìjákulẹ̀ ni, ẹlòmíì ogun ojú kan ni, ẹlòmíì yóò máa ṣe kò ní ráṣẹ yọrí ṣe. Ogun ìdílé ni. And then agbára tó ogun ìdílé ń lò, Ọlọ́run fẹ́ lo agbára tó kápẹ́ ẹ̀. Ó fẹ́ gba gbogbo ẹ̀yin tẹ́ ń wo ètò yìí, ó fẹ́ yọ ẹ́ pò lọ́wọ́ ogun ìdílé. Because nígbà tá a bá ń sọ nípa ogun ìdílé jẹ́ ogun tó yẹ pé ogun abánirin àjò. Abánirin àjò yóò ti rí ọ, yóò ti mọ̀ àdèmọ̀ bá ti yàn jẹ́. Ogun ìdílé ni ogun tó yẹ pé tó bá ti já ọjọ́ tó á tó bọ̀ fẹ́ yìí sí. Ìgbà míì ẹ̀rẹ̀ lómi alọ́fẹjọ́ ẹ̀ lọ àwọn kan ibẹ̀ náà ti gbọ́rọ̀ ẹ̀ lọ sínú ogun ìdílé. Ó tó àṣírí ẹ̀fẹ́ lè kan wọ́n á lè gbọ́rọ̀ ẹ̀ lọ. Nígbà tá a bá ń sọ nípa ogun ìdílé kì í jẹ́ kéèyàn ga ju bí wọ́n ṣe ga lọ́nu ẹbí. Wọ́n ní kẹ̀kẹ́ náà ẹbí wọ́n ń lò ní ayẹ̀sí nǹkan tó dáa jù tó ń lò. Bàbá ṣé nígbà míì àwọn kan wà tó máa ń sọ wípé nílé wọn yìí máa ń kọjá 60 ọdún. Bẹ́ẹ̀ni ogun ìdílé ni ó ti ní táìmù tó máa ń kú nílé àwọn mi. So táìmù yẹn bá ti ń súnmọ́ fáwọn kan ẹ̀rọ ti mọ̀ bá wọ́n ti mọ̀ lálàkú. Wọ́n ti mọ̀ lálàkú àwọn òrókù òkú láwọn kiri. Ṣé ogun ìdílé yìí nígbà míì náà wọ́n ní bí ogun ìdílé bí bá ń bá níjà ó yẹ kó padà lẹ́yìn ẹni. Ṣé ọmọ ohun tó yẹ ọdún mélòó tí ó fi bá ní rìn àbí yóò mọ bá ní lọ bẹ́ẹ̀. èrò òdìjọ́ abá pinnu pa àfẹ́ bọ̀ ọ̀tọ̀ ni kó ogun ìdílé ọmọ bá àjàjọ ni kéèyàn pinnu èmi pinnu ni mo fi gbégbèsè ni mo gbé. ẹlòmíì ń bẹ o tó jẹ́ pé láti bí 40 ọdún ogun ìdílé náà ni. Ó ń pẹ̀lú mi tí ò ní jẹ́ orí mú mi tí. àwọn olówó wà ń di ogun ìdílé yìí. àwọn àjànú ni àwọn ẹ mọ̀ pé mo sọ fún yín pé gbogbo ẹbí kọ̀ọ̀kan ló ní tí wọ́n fi rúbọ sọ́lọ́ lọ́rùn wọn gbà náà pé kínní ìlànà sọ gbogbo ọmọ ológun ẹ̀ náà ti fi dá májẹ̀mú tó ọmọ ológun bá ti wá sọ pé òun ò ṣe nǹkan ṣàkíyèsí ni pé àwọn wọn ti palẹ̀ wọn ṣùgbọ́n spirit wọn ń ṣiṣẹ́ ẹ̀mí wọn ò kú ó dìgbà ẹ̀mí ẹ̀ bá kú kéèyàn tó sinmi inú ayé. ọ̀nà wo lèyìn ó wà gbégbá. ọ̀nà tá a gbégbá náà ni pé ká kọjú sókè ìwọ ló máa ń bá ní ṣe wàá dá sọ̀rọ̀ mi ta ni mo bá ní ṣe Ọlọ́run ẹjẹ́ àgbọ̀ Ọlọ́run gbọ́ ẹjẹ́ àfẹ́ràn Ọlọ́run ẹjẹ́ àwọ̀ Ọlọ́run ẹjẹ́ àmọ̀ pé tàwọ̀ kò lè ṣòro ṣe ìgbà tó gun yẹn pọ̀ ilé wòlíì 50 mo dé èmi tí mò ń sáàkiri ilé wòlíì mo bìlí pé máa bọ̀ pé n ti ń bá mi jà ogun òdìlé ni tí ò jẹ́ nísinmi tí ń jẹ́ mi tẹ́ kiri tí ń jójú tì mí káàkiri ó sọ mí dọ̀tá káàkiri àwọn ẹbí ọ̀kan tí àwọn kan sọ pé ẹ fílẹ̀ ẹ jẹ́ lọ ṣe ẹ léṣe jáde ìyá mi ní sọ pé no o máa dúró tọmọ ni because ogun ìdílé kò ń jẹ́ kéèyàn mọ̀ pọ̀ wà ń bẹ̀ because tógun ìdílé bá ń bá yàn já ogun yìí ò ní jẹ́ èèyàn mọ̀ pọ̀ wà ń bẹ̀ o but tí ń jẹ́ ogun ìdílé bá tánú ayé yẹn gbogbo ẹ̀ ní sọ pé ẹni báyìí wà ń bẹ̀ àwọn ọmọ ẹni báyìí so but ọ̀nà àbáyọ ẹ jẹ́ ká wá Ọlọ́run ẹ jẹ́ ká sin Ọlọ́run ẹ jẹ́ ká sì fi Ọlọ́run ẹ jẹ́ ká gbàdúrà pé Olúwa fàṣírí ogun ìdílé mi hàn mí tó o bá dẹ̀ wá rí pé o lè gbàdúrà fún ẹ kó o rí nǹkan kan jẹ́ ká gbàdúrà papọ̀ kí n sọ́nà fún ẹ tí n bá sọ́nà fún ẹ àṣírí ogun ìdílé yóò tú ọ̀pọ̀ bí a máa ń fojú sígbà míì lórí ogun kọ́ni tí ń jà wá tẹ́lẹ̀ mi bá pọ̀ àbádáàdì ẹnìkan ṣe mí eléyìí èmi ò gbogbo yẹn mi ò lísìn sí o mo believe pé kí n wá ojú Ọlọ́run lórí tí ń ṣe nìyẹn. ká béèrè ká mọ̀ díẹ̀. kì í ṣe gbogbo àwọn tá a rí yẹn ni ìgbà míì inú èèyàn bíi 200 tí ń ṣe èèyàn ó lè ṣe èèyàn kan lè yàn rí bóyá ẹni tó lọ fẹ́ yóò yàn sùn láàrin wọn. àndẹ́ ogun ìdílé rẹ̀ kò síbi ẹ fẹ́ lọ bá lẹ́yìn káwọn ojú Ọlọ́run pé Olúwa gbà mí lọ́wọ́ ogun ìdílé ogun ayọ̀nilẹ́nu ogun abánijà ogun tí ń fọ́ lẹ́rán nítorí ọ̀rọ̀ mi. tọ́ba tó bá fọ́ lẹ́rán báyìí ó ti ronú lọ ní o ogun tí ń fọ́ lẹ́rán ogun tí ń jẹ́rìí bí ọmọ kan dédé dọ́rọ̀ sọ láìsí wòlíì ogun ìdílé ni tí ọkàn máa sọ̀rọ̀ lẹ́wọ̀ àmọ́ pé kí ló dé tí ń sọ̀rọ̀ báyìí láìsí wèrè ogun ìdílé ni. bàbá àwọn ìdílé mi wà tó jẹ́ pé bí wọ́n bá ń kà mí ní méjì wọn ní àkọ́bí kò fi bẹ́ẹ̀ gbádùn ẹlẹ́ẹ̀kejì kò fi bẹ́ẹ̀ gbádùn tààràtà ẹlẹ́ẹ̀kẹta kankan náà ni ṣé a lè sọ pé ogun ìdílé náà nìyẹn. mo ti ráwọn ìdílé kan tó yẹ pé tán bá ti dé stage kan náà máa ń ya wèrè wọn á lọ di orí tọ́mọ àbúrò náà bá ti dé stage yẹn á lọ di orí ogun ìdílé ni ogun ìdílé ọmọ ń gba gbogbo nǹkan tó dánú èèyàn ni. bàbá ṣé bí wọ́n ní ẹni tó bá jẹ gbìnì kú gbì ẹni tí ò bá ọmọ ẹsẹ̀ nínú ogun ìpìlẹ̀ yẹn. bàbá wa ló Jésù èèyàn dẹ̀ mọ káwọn ọmọ torí ẹ̀ láti lọ sábà Jésù pé Olúwa
méjèèyàn kan mọ̀ méjèèyàn kan mọ̀ ó ń bọ̀ Ọlọ́run sọ fún tí Ádámù àti Éfà tán sẹ́nu ọgbẹ́ dẹ́nu kò yẹ kan àwọn ọmọ tán bí bọ̀tẹ́ rí pé àkọ́bí lọ́kọ́ pààyàn rí àwọn lọ́kọ́ sapàyàn ogun ìdílé ni and then agbára tó ogun ìdílé ń lò ọmọ ń lò nínú ilé ẹlòmíì ọkọ kẹta ni ó tó nísìnyí ẹlòmíì ò ní lọ́kọ rárá tí wọ 40-50 ogun ìdílé ni ẹlòmíì kò ní láti yọrí kankan sí ẹlòmíì á sọ pé láti yọ ti dáyé ohun ọ̀ka 20,000 wọ́n wà ní ayé ogun ìdílé yìí kò sẹ́ńtọ́ lọ ń dá nídàkúdà ṣùgbọ́n agbára múnisìn ìgún ìdílé bàbá tìyá ẹnìkàfọ́ káńsọ̀ torí ńgbà tó go wa bá sọ̀rọ̀ dá gbórúkọ bàbá wa ga dayọ̀ mọ orúkọ bàbá wa ẹni tó gbórí ọ̀sọ̀rọ̀ kò sẹ́ni tó fẹ́ mọ ẹnìkan kan tú rẹ̀ kò sẹ́ni tó fẹ́ wọn ò lè orúkọ ńlá ò lè gba yìí látara rẹ̀ orúkọ àbí ò lè gba yìí bẹ́ẹ̀ tó máa ń sọ pé àìkọ̀rẹ́ ń sìn àìkọ̀rẹ́ gbogbo ayé ti mọ̀ káàkiri gbogbo àgbáyé but nígbà ogun ìdílé bá méjà ó ń gbèsè àwọn ọlọ́pàá tó ń gbèsè náà mọ́ mi. àwọn ọlọ́pàá àtàwọn tẹ́ jẹ lówó àwọn náà mọ̀ mi. lọ́mọlé yín àtàwọn tó ń fi mí ṣe ẹ̀yẹ. tí ọmọ kàn sí lóòrọ̀. àtàwọn tó ń fi mí ṣe ẹ̀yẹ àwọn sọ́jà náà mọ̀ mi àwọn mọ̀pọ̀ mọ̀ mi wọ́n bá ti lọ́lọ́pàá tó bá ti sún ọ tó bá tún yá wọ́n tún mú sọ́jà wá. ọ̀wádà bàbá ju gbogbo ẹ̀ lọ nítorí àwọn èèyàn tí wọ́n wò wá báyìí bóyá àwọn kan lè wà nínú wọn tó jẹ́ pé wọ́n rò wípé n tí bàbá ń sọ yìí wọ́n mọ̀ fẹ́ jọmọ́ n tí ń ṣe mí àbí ṣe é ṣe pé n tí ń ṣe mí ṣe é ṣe ni bàbá yìí ń sọ yìí kí ni tẹ́ lè sọ fún ọ gẹ́gẹ́ bí ọ̀nà àbáyọ báwo ni wọ́n ṣe lè rìn yín. mo fẹ́ kí gbogbo yóò fọkàn balẹ̀ mo dẹ̀ fẹ́ kẹ́ mọ̀ pé yìí tẹ̀ ń sáré tẹ́ ẹ̀ tí ì bá ẹ̀ bá omi ni pé ẹ má rora yín pin pé bí ẹ ṣe ń bá káyọ̀dé sì máa bá lọ irọ́ o ara tó ẹ̀pù mi nínú ayé ni òrùra mi pin ìjákulẹ̀ ti pọ̀ tá a ti ní ìgbà míì táwọn èèyàn bá pè wá pé dádì mo ti ní ìjákulẹ̀ ọ̀dọ̀ wò lélẹ̀ mo ti náà lélẹ̀ màláwa náà ti ní rí àpàpàdé bí a lọ tá a bá ti dúró ìmọ̀ràn tí mo fẹ́ fún gbogbo wa ni pé ẹ mọ̀ jẹ́ àròpọ̀ ti tán ẹ mọ̀ dẹ̀ jẹ́ àròpọ̀ bí àwọn ẹgbẹ́ wa dé fún rere a lè débẹ̀ tá a lọ sọ pé a lè débẹ̀ kò sẹ́ńtọ́ lọ ń dá pé ó ṣẹrú kò dẹ̀ sẹ́ńtọ́ lọ ń dá pé ó máa ṣàìsàn kò sẹ́ńtọ́ lọ ń dá pé kó wà lójú kan Ọlọ́run dá pé kí gbogbo wọn wọnú ayé lọ alẹ́ ọ̀sẹ̀ rere ni ìmọ̀ràn tí wọ́n fẹ́ ni pé ẹ mọ̀ rọra yẹn pin ìkejì ẹ gbé gbèsè ìgbàgbọ́ ìkẹta ẹ nífẹ̀ẹ́ sí nǹkan tó dáa ẹ nífẹ̀ẹ́ sí nǹkan tó dáa because nígbà míì àwọn èèyàn máa ń rí nǹkan tó dáa àwọn èèyàn nífẹ̀ẹ́ sí ẹ dẹ̀ gbé gbèsè ìgbàgbọ́ because tá a bá ti rọra wa pin ojú kan láwa o ẹlòmíràn ni mi ò pé wòlíì mọ́ àṣẹjọ pé wòlíì kan sí ọ ló ṣe pé wòlíì mọ́ ìwọ tó gun bá jà ó pè náà tó ìbọn ni ẹlòmíràn ni ìrẹ̀rẹ̀ sáré jẹ́ mọ́ dájú àgbà. ṣe pé àwọn kan gbà pé wòlíì ò sí mọ́ ni. ẹ mọ̀ oríṣiríṣi apọ̀nù ayé wòlíì pọ̀nù ayé oríṣiríṣi làwọn èèyàn ti bá pàdé kò yá àwọn èèyàn gbà mí ṣe mọ̀ pé bọ́ọ̀lù ń bá ti dé Ọlọ́run bá mi sọ̀rọ̀ ó ní iṣẹ́ tán bá ṣe tì lòun ọ̀jẹ̀ máa ṣe nítorí ó yá mi nìyẹn o tó jẹ́ kó yá mi nìyẹn ẹ̀yin bá mo ṣe máa ń lọ lórí fún ọmọ ìyàwó yẹn lẹ́nu pé èèyàn rí na gbogbo nǹkan yẹn kò ní ìtumọ̀ sí mi nítorí ní ìtumọ̀ sí ni pé ìmúṣẹ àdúrà ìdáhùn àdúrà náà ayé àwọn èèyàn ṣùgbọ́n nígbà míì kì í ṣe ẹ̀ka náà ní ti gbogbo àmọ́ ń rí bẹ́ẹ̀ but àwọn èèyàn máa ń kánjú o àwa náà ti kánjú rí o tá a bá ń kánjú àmọ́ bọ́wọ́bọ́wọ́ káàkiri náà ni ìgbà míì lẹ́yìn oṣù mẹ́ta lè mi ó pè pé dáàdì ṣe rántí màá ní mo rántí alọ́ọ̀lọ́ ti ṣe èmi gan tí mo gbàdúrà fún Ọlọ́run sọ fún mi pé ó ti ṣe o ṣe é ti rájù lọ́lọ́run so wòlíì sọ Ọlọ́run lọ́lọ́run ọmọ jẹ́ ìránṣẹ́ làwa jẹ́ agbẹnusọ la jẹ́ ṣùgbọ́n tí o bá ti rí wòlíì bí Ọlọ́run tó ti rí bí ẹni pé oní ọ̀bọ̀ ṣe wà ní problem olóhùn àfẹ́ tó fi dàbí ẹni pé àwọn èèyàn tó bá ti ní ìjákulẹ̀ inú wòlíì wọn aláwọn kàn tiẹ̀ ṣe nǹkan kan mọ́ bó ṣe rí nìyẹn. bọ́dà bàbá ǹjẹ́ ẹ lè yànda ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín. nọ́mbà tẹ́ lè pè mí sí lélẹ́yìí ẹ pè mí sórí WhatsApp ìyẹn máa rọ̀ mí lọ́rùn jù 070 84 74 20 61 070 84 74 20 61. tọ́ òun ni ẹ ti gbọ́ yẹn nípa ogun ìdílé bàbá Prophet Reuben Reuben Àìkọrẹ tí wọ́n fi ìlú Ìbàdàn ṣe bùjókòó ní ìjọ Sẹ̀lẹ̀ Gospel tó sì gbajúgbajà dáadáa àwọn ni ẹ̀ ń wò wọ́n lójú wòran báyìí tí wọ́n sọ fún yín wípé ohun tí wọ́n pè lógun ìdílé
ó gbà pé ká gbé ìgbésẹ̀, ogun ìdílé ó gbà pé ká fi ọ̀rọ̀ wa ká fi tọ̀ Ọlọ́run lọ. Ẹ ṣeun bàbá fún bí ẹ ti dá wa lóhùn tí ẹ sì bá àwọn èèyàn wa sọ̀rọ̀ torí ọ̀pọ̀lọpọ̀ ló ti wà nínú ìgbèkùn, ọ̀pọ̀lọpọ̀ ní ọ̀rọ̀ náà àbáyọ, ọ̀pọ̀lọpọ̀ ló ti ń wò pé ọ̀nà lòun lè gbé gbà. Mo sì mọ̀ pé gẹ́gẹ́ bí ẹ ti sọ, gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run tí ẹ jẹ́, ẹ lè tọ́ni sọ́nà kẹ́ sì fi òye ọ̀nà tí èèyàn ó tọ̀ kẹ́ fi hàn oníkòjúkò àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. tó ẹ mọ̀ fi gbogbo ìgbà mọ̀ kàn sí ìkànnì Òjó Awógbèmí Kábíyèsí TV kẹ́ bá lè mọ̀ rí àwọn ètò lórí orúbí eléyìí tó lè ṣe wá láǹfààní, tó lè ṣe wá lóore. Ire o.